òtúrá méjì. Aṣọ funfun ní sunkún aró, ìpìlẹ̀ ọ̀rọ̀ ní sunkún èkejì tán. Adé á fún Adérọ̀mọ́kùn ọmọ Ọọ̀ni àlànà kan èsùrú ńjọ́ tí mẹ́kún ṣe ráhùn ire gbogbo. Bọ́kàn bá yọnú gbó abọ́ náà wá. Ire gbogbo mọ̀mọ́ wá jogbo wá o. Ire gbogbo bá a bá dami orí abẹ́sẹ̀ wá. Ire gbogbo mọ̀mọ́ wá jogbo wá o. Ire gbogbo màmá wá jogbo wá o. Orúkọ tèmi ni Túndé Kèlání TKO. Ògbómúlérò máa jà lẹ́mọ̀ òkúrú sọ òkú bàjá ọmọ Oníkòyí Ìkòyí ẹ̀ṣọ́ mi pélémọ́ lójú ogun. Pélémọ́ lójú ogun ni gbogbo àṣà àti èdè àti gbogbo nǹkan tí ọmọ bàbá ńlá wa fi sílẹ̀ fún wa nílẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ parun. Bí nǹkan ṣe ń lọ yìí ogun ni o, pélémọ́ lójú ogun. Ìtàn Ṣàwòròdẹ ni eléyìí. Kí ló ta fi ń láti san ìtàn Ṣàwòròdẹ? Gbogbo fíìmù tá a ti ṣe ní Mainframe Productions Òpómúléró ni ìtàn so mọ́ dìgbọ̀ndìgbọ̀n. Ó dẹ̀ di dandan ká bẹ̀rẹ̀ sí túmọ̀ ẹ̀ ká máa ṣàlàyé ẹ̀ fún àǹfààní gbogbo wa náà ní Yorùbá, nílé lóko, nílẹ̀ òde. Torí ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ nǹkan tí mò ń pè ní My Stories Are In My Story. Àwọn tí wọ́n ti kọ́kọ́ wo episode àwọn ti rí i pé ìyàtọ̀ wà láàrin fíìmù, ìyàtọ̀ wà nínú ìwé kíkọ àti ìwé kíkà. Nítorí inú fíìmù a kàn bẹ̀rẹ̀ jogbo òde òní tá a wà yìí tó jẹ́ pé gbogbo wọn bá tó wà bí wọ́n ṣe máa lówó eré wo ni wọ́n ń sá, ṣùgbọ́n nǹkan tí wọ́n fi lélẹ̀ kọ́ nìyẹn. Tá a bá padà sí inú ìwé yẹn ní page 1 ojú ìwé kìíní ni wọ́n ti sọ ìtàn wípé nígbà tí Ọ̀yọ́ ilé tú ni Ọdẹ́wálé bàbá Ọdẹ́jídé àti gbogbo àwọn èèyàn ẹ̀ ni wọ́n ṣíde kúrò níbẹ̀ yẹn, kúrò ní ilẹ̀ ọ̀dàn tí wọ́n forí lé ìsàlẹ̀ odò. Wọ́n wá wọ inú igbó kìjikìji. Wọ́n dé ibì kan tí wọ́n bá àwọn èèyàn kan níbẹ̀ tí wọ́n ń pè ní Àdánrọ̀. Wọ́n ń bá wọn gbé ṣùgbọ́n ìjà ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ó di ogun, wọ́n borí. Wọ́n wá sọ ìlú náà ní Jogbo Titun. Ká tó tẹ̀síwájú, àwọn tí ó kọ́kọ́ ti wò wọ́n fi bí comment wọ́n fi ránṣẹ́. Ó dẹ̀ yẹ ká wò wọ́n nítorí ó ń láti pọ̀ sí ni. Nítorí ẹ̀ àwọn tí wọn bá ti bẹ̀rẹ̀ sí kà kí wọ́n bẹ̀rẹ̀ kán dẹ̀ subscribe kí a wá fọ́n káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nílé lóko àti ní ẹ̀yìn òde. Ẹnì kíní tó kọ́kọ́ fi comment ránṣẹ́ ní Bọ́lárìnwá Owólabí. Ó ní God bless you sir, can't wait for it. I also wish for something on my all-time best. Olèkú ìtàn wà ní Olèkú náà. Àbẹ̀bí òun ní adúpẹ́ lọ́wọ́ Uncle TK fún àǹfààní yín. Well done Abisola Ojo. Ó ké sí Abisola Ojo tó ń kà. Tóbilọ́lá Adérójú òyìnbó ni ó kọ́ mi lẹ́nu. I totally love it. Thank you TK and Aunty Bisola. Ìkan tún wá látọ̀dọ̀ Kingdom Lifestyle by Oyindayo. Ó ní Momodayo. I don't think anyone can forget Ṣàwòròdẹ in a hurry. Great job, my legend yẹn. Ẹ má jẹ́ ká mi lọ síbẹ̀. I am part of this. Ó yá, ẹ jẹ́ ká tẹ̀síwájú ká pe Abisola Ojo kí ó ka èyí tó kàn nínú The Story of Ṣàwòròdẹ. Ìtàn Ṣàwòròidẹ láti ọwọ́ Akínwùmí Ìṣọ̀lá. Màá bẹ̀rẹ̀ sí ń kà láti ojú ewé 4 títí dé ojú ewé 7. Oníjogbo àkọ́kọ́ ránṣẹ́ pé àwọn àgbà ìlú tí ó wá bẹ̀ẹ́ níṣẹ́. Ó ránṣẹ́ pé Àyàngalú olóyè onílù. Ó sì sọ fún babaláwo gẹ́gẹ́ bí olúwo ìlú pé kí gbogbo wọn wá sí ìpàdé náà.
wọ́n pe alágbẹ̀dẹ idẹ, wọ́n sì pe oníṣọ̀nà. Ní òwúrọ̀ ọjọ́ ìpàdé yìí, ó rẹ oníjogbo púpọ̀, kò sùn mọ́jú. Ó ń gbàdúrà pé kí Olódùmarè fún òun ní iṣẹ́ náà ṣe kí òun tó kú. Bí ó ti jí ni ó ti jókòó sórí ìtẹ́. Kò pẹ́ náà ni gbogbo àwọn tí wọ́n pè dé. Wọ́n kí ọba, ìpàdé bẹ̀rẹ̀. Ohùn ọba ń gbọ̀n díẹ̀ bí ó ṣe ń bá wọn sọ̀rọ̀. Ó hàn pé ohun tí ó fẹ́ sọ náà ṣe pàtàkì lójú rẹ̀. Ó ń wo ojú gbogbo wọn lọ́kọ̀ọ̀kan. Ẹ̀yin àgbà ìlú wá bá mi láìpẹ́ yìí. Ẹ ní ó yẹ kí a ṣe ètò kan tí a ó fi máa ká àwọn ọba wa lápá kò, tí a ó fi máa ṣí wọn létí bí èkùtù ti ń ṣe fún ọdẹ nínú igbó, bí ìjánu ti wà fún ẹṣin, bí fèrè ọdẹ ti wà fún ajá ọdẹ, bí okùn ti mú ṣòkòtò dúró ní ìdí. Mo mọ ohun tí ẹ rí tí ẹ fi wá bá mi. Ìlú yìí kò ní bàjẹ́ o. Gbogbo wọn sáré ṣàmì, àmín o. Ó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Ọ̀pọ̀ nínú àwọn ọmọ wa tí a bí àwọn ọba lọ́la ni wọn ò dára. Ọmọ ẹni ìbájọ́ ní àbáyọ̀. Gbogbo wọn ṣe wọ́n bẹnu jẹ́, wọ́n mirí. Ìṣesí àwọn ọmọ wa ń dẹ́rù bani. Èwe ìwòyí bá a kọ́ yín lọ́rọ̀ ẹ ní gbọ́. Tẹ́niọlá tinú ara yín lẹ fẹ́ máa ṣe. Ẹ rí lóòótọ́ bí kọ̀lọ̀ràn sí èèyàn bá fi bọ́ sórí oyè, ìlú yìí yóò dàrú. Ìfurasí lóògùn àgbà. Ara tí ẹ̀yin àgbà ìlú fu ló mú yín wá bá àwọn alálẹ̀ láti ràn wá lọ́wọ́. Ká tilẹ̀ tó bẹ̀bẹ̀ ọ̀hún, wọ́n ti gbẹ́bẹ̀. Wọ́n ti kọ́ wa ní ohun tí a ó ṣe tí afọ́fúngbẹ́mu ọba kò fi ní lè ba jogbo jẹ́. Gbogbo wọn tún jókòó dáadáa. Wọ́n tẹjú mọ́ oníjogbo láti gbọ́ ọ̀rọ̀ pàtàkì tí ó fẹ́ sọ. Òun náà nawọ́ tọ̀ sí idẹ fẹ̀rẹ̀gẹ̀jẹ̀ tí wọ́n gbé ti ògiri nítòsí ìtẹ́ ọba. Ó ní kí alàgbà kan bá òun gbé. Wọ́n gbé e lé lọ́wọ́. Ó fi ti ilẹ̀, ó sì fi ọwọ́ lé e lórí. Ọba bẹ̀rẹ̀ sí í wo ọ̀kan sangbọ̀ndàn. Kò wo ojú ẹnìkankan mọ́. Ó mi idẹ tí ó fọwọ́ lé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀. Lára idẹ yìí, ẹ ó rọ adé idẹ kan. Ẹ ó rọ àdó idẹ kan. Ẹ ó sì rọ ṣàwòrò ojú ìlù dúndún méjì. Ẹ má gbàgbé pé ṣàwòrò 9 ni a so mọ́ ojú ìlù kan. Ẹ yọ ṣàwòrò 9 àsopọ̀ ní ojú ìlù kọ̀ọ̀kan. Ẹ ó sì fi igi ọ̀mọ̀ tó gbó dáadáa gbẹ́ igi ìyá ìlù dúndún kan. Ojú ìyá ìlù yìí ni ẹ ó so ṣàwòrò idẹ mọ́ bí a ti ṣe. Àmọ́ bí gbogbo rẹ̀ ó ṣe sopọ̀ tí yóò fi máa ṣiṣẹ́, Ifá ni yóò sọ fún wa. Ọba kọjú sí babaláwo. Gbogbo àwọn yòókù náà sì dá ojú bo babaláwo. Ọlá Ifá, olúwo amáwo márò, bá wa bi Ifá léèrè o. Babaláwo dìde, ó tún aṣọ rẹ̀ ṣe lọ́rùn. Ó gbé àpò Ifá rẹ̀. Ó bọ́ sí ibi ẹ̀gbẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ níwájú ọba níbi tí gbogbo àwọn tó kù lè máa rí dáadáa. Ó jókòó nílẹ̀ẹ́lẹ̀. Ó mú aṣọ kan jáde láti inú àpò Ifá. Ó tẹ́ ẹ sílẹ̀. Ó mú ọ̀pẹ̀lẹ̀ náà jáde. Lórí ìjókòó, ó na ẹsẹ̀ méjèèjì síwájú. Ó yà wọ́n kàtàkàtà. Ó tẹ́ aṣọ sílẹ̀. Ó sì mú ọ̀pẹ̀lẹ̀ lọ́wọ́. Ó bẹ̀rẹ̀ ìbà bí ó ti ń fi ọ̀pẹ̀lẹ̀ kanlẹ̀ lórí aṣọ. Ifá ọgbọ́, ọmọ ẹni rẹ, ọmọ ẹni rẹ, ọmọ ẹnìkan ṣàkà bí àgbọ̀n, akéré finú ṣọgbọ́n, akọ́nilọ́rọ̀ bí iye kan ẹni. Báyìí ó wá ń fi ọ̀pẹ̀lẹ̀ kanlẹ̀ lórígun orígun àti láàrin aṣọ. Iwájú ọpọ́n, ẹ̀yìn ọpọ́n, ọlọ̀fún lọ́tùn, ọlọ̀kànràn lósì, àárín ọpọ́n ìta ọ̀run, ìbà bàbá, ìbà yeye, ìbà olúwo, ìbà ojúgbọ̀nà, ìbà àhànàmọ́jà tí ń kọ́ ọmọ nífà ojú àlà. Bó bá ti rí ni o wí o, má fi ire pe bí, má fi bí péré, má fòlòlò fọhùn. Wàá báyìí lògèrè ta, bá fẹ́ mọ lójú àríran. Ó fẹnu fẹ́ ọ̀pẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀, ó sì dà á. Òtúrá méjì. Ẹ rí bí Ọ̀rúnmìlà gbé sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí. Aṣọ funfun ní sunkún aró, ìpèlè ọ̀rọ̀ ní sunkún èkejì tantantan. Adífáfádé mọ̀rànkún, ọmọ Ọ̀ọ̀ni alànàkàn èṣùrú, tí ń mẹ́kún ojú ṣèráhùn ire gbogbo. Wọ́n ní kó rúbọ, ó sì rú. Bọ́kàn bá yọ nínú igbó, abọ́nà wà. Ire màmá wá mi wá o, ire. Bá a bá dá mi sórí, abẹ́sẹ̀ wá. Ire gbogbo,
màmá wá jogbo wá o ire gbogbo. Àbọrú àbọyè kábíyèsí, Ifá ti sọ ohun tí a ó ṣe o. Aṣọ funfun ní ké sí aró. Nígbà tí àwọn méjèèjì bá papọ̀ ni wọ́n ń gbé àwọ̀ aṣọ tó láwùjọ jáde. Bẹ́ẹ̀ náà ni ìpìlẹ̀ ọ̀rọ̀ èyí ò ní apá kìíní gbólóhùn máa ń ké sí apá kejì tí yóò fi di odidi gbólóhùn tí ó ní ìtumọ̀. Èyí ò ní pé àwọn nǹkan méjì kan ní láti sopọ̀ láti ṣe iṣẹ́ tí a fẹ́ láwùjọ wa. A sì ti mọ àwọn nǹkan méjì ọ̀hún, adé idẹ àti ìlú ṣàwòrò idẹ. Wọ́n ní láti máa ṣiṣẹ́ pọ̀ láti máa kó ọba ní ìjánu. Kí ni a ó ti wá fi so wọ́n pọ̀ báyìí o? Ọ̀rúnmìlà ní kí a já ewé ẹ̀lú, ewé ẹ̀mọ̀, ewé iná pupa, ká mú atare 9 àti àgbáàrín kan, kí a kọ́kọ́ gún gbogbo ewé lódó díẹ̀ kí a kó sínú òrù kan, kí a wá da atare 9 àti àgbáàrín kan sí inú òrù náà kí a dé pa fún ọjọ́ 7. Lẹ́yìn ọjọ́ 7, a ó mú àgbáàrín ibẹ̀ jáde, a ó fọ̀, a ó yọ awẹ́ méjèèjì inú rẹ̀, a ó sì da kòròfo rẹ̀ sínú òrù padà. A ó sá awẹ́ inú àgbáàrín méjèèjì gbẹ dáadáa nínú oòrùn. A ó da gbogbo ohun tí ó wà nínú òrù sí inú agbada orí iná. A ó sì jó, a ó sì da ìjíjó náà sínú àdó idẹ. Òrù kékeré kan rúbútú ní láti wà lórí adé idẹ bí àrà tí a dá sí i. Nígbà tí a bá ń ṣe adé idẹ yìí lọ́wọ́, a ó ju awẹ́ kan àgbáàrín sínú òrù náà, a ó sì dé pa. Awẹ́ àgbáàrín yìí yóò máa mì worowóró nínú òrù orí adé idẹ yìí láéláé bí a bá ti ń mì. A ó sì ju awẹ́ kejì àgbáàrín sínú igi ìlù dùndún kí wọ́n tó fi àwọ̀ bò ó lójú. Òun náà yóò sì máa mì worowóró nínú igi ìlù bí a bá ti ń mì. Tó báyìí ni a ó ṣe máa lo èjíjó tí a ó rọ̀ sínú àdó idẹ. Gbẹ́rẹ́ ni a ó máa fi sín. Ọba tí a bá ti yàn kí ó tó gbadé nígbà tí ó bá ń búra, a ó sín ní gbẹ́rẹ́ 3 ní àárín orí rẹ̀. A ó sì sín ní gbẹ́rẹ́ kọ̀ọ̀kan ní ìsàlẹ̀ etí ọ̀tún àti tòsì. A ó fi èjíjó inú àdó idẹ ra ojú gbẹ́rẹ́ náà. A ó rà á mọ́ dáadáa. Èyí ni yóò jẹ́ àsopọ̀ àbàmì náà láàrin adé idẹ, ọba tí yóò dé àti ìlú ṣàwòrò idẹ tí a ó máa lù sí i létí. Nígbàkúgbà tí ọba bá ti dé adé idẹ tí a sì lu ṣàwòrò idẹ, etí ọba náà yóò hó yè. Kinní kan yóò sì rìn wíníwíní ní àárín orí rẹ̀. Ọba tí ó bá ń ṣe dáadáa yóò gba ìlera àti ìdùnnú sí orí ara rẹ̀. Ṣùgbọ́n ọba tí ó bá ń yọ ilẹ̀ dà, orí kan wẹ́rẹ́wẹ́rẹ́ yóò máa fọ́. Àfi kí ó yára tètè ṣe àtúnṣe àti ètùtù. Bí bẹ́ẹ̀ kọ́, orí fífọ́ náà yóò di àrùn sí i lára, ó sì lè gba ibẹ̀ wàjà. Àyàngalú onílù ọba ni yóò máa tọ́jú ìlú ṣàwòrò idẹ yìí. Àti ìrandíran rẹ̀ náà ni wọn yóò sì máa lù ú ní àjọ̀dún ọdọọdún. Nítorí ìdí èyí, Àyàngalú alára yóò sín gbẹ́rẹ́ 5, ọ̀kan ní àárín orí, ọ̀kan ní ìhà rẹ̀ ọ̀tún, ọ̀kan ní ìhà òsì, ọ̀kan ní ọrùn ọwọ́ ọ̀tún, ọ̀kan ní tòsì, nísàlẹ̀ àtẹ́lẹwọ́. Àwọn ọmọ Àyàngalú tó bá ti dàgbà náà yóò máa sín gbẹ́rẹ́ yìí. A ó sì máa fi èjíjó inú àdó idẹ ra ojú àwọn gbẹ́rẹ́ náà. Ọláifá olúwo amáwo márò yóò máa bá wọn sín gbẹ́rẹ́ náà ní gbogbo ìgbà. Ọ̀dọ̀ rẹ̀ ni àdó idẹ yóò sì máa wà. Àṣírí náà yóò sì máa wà ní ìdílé awo yìí láti ìrandíran. Bí Ifá ti wí nù o, Ifá yìí wí bẹ́ẹ̀ ó fi tì. Àbọrú àbọyè. Kò ní jù báyìí lọ, ṣùgbọ́n láti sìn lọ ẹ bẹ̀rẹ̀ sí sọ fún gbogbo èèyàn kẹ́ ẹ máa sọ̀sìkíráìbù, kẹ́ ẹ dẹ̀ máa fọ́n, kẹ́ ẹ máa ṣíà ẹ̀ káàkiri nítorí pé Pelemọ́ lójú ogun ni o, kò ń ṣe nǹkan eré ogun ní gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ fún wa, aṣọ àrán tí wọ́n dàbò wá, àṣà, èdè, gbogbo ohun tá a nílẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ parun o, ogun ni o. Èmi ò ní búra kankan, n ò sì ní sín gbẹ́rẹ́. Ewọ̀ ajá wa, ẹ̀rọ á wá, ọ̀pọ̀lọ́ á wá,
ológun abẹ̀kẹ́ kọ́ngírí náà tún wá. ọmọ ta ni wọ́n ń tiẹ̀. èmi ọlọ́tọ̀ ló sọ̀rọ̀. ọmọ àlè ni ọ́. kàkà kí ọba wa ronú ìlọsíwájú ìyàwó oníyàwó. ó tó kábíyèsí. ẹ ní láti máa kì mí mọ́lẹ̀ gidigidi ẹ sì mọ gbó mi jìgìjìgì. kábíyèsí èmi ò kì í sọmọ àlè o. èyí ò jẹnu bàbá rẹ lọ. ohun ọwọ́ mi ò tó. màá fi gọ̀gọ̀ fà á. má gọ̀gọ̀ fà á. ẹ jẹ́ kí n sọ fún yín o. bí adéèdè ọba fi padà dá ààfin kó tó dìtàdógún gbogbo yín lẹ̀ lọ. mo wá ké sí ọba yín lápítẹ́ kí ó gbé adé náà lé mi lórí. kò lè ọwọ́ ni. àwa gbà wọn dà sí. dà sí ta. dasẹ́wọ̀n àgbàgbà dodo pátápátá. sẹ́ríkì kí ó wá gbé adé idẹ náà lé mi lórí. kábíyèsí olúwa mi. ta ni tó sọ máa lè. òpómúlérò òpómúlérò.